Ẹ kú dédé àsìkò yìí gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńláyé. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé ògì òrìǹté àti bàbá Alubarika owó ibi dànù nílùú Ìgbòdù. Lórí ètò lẹ́nìí kí la mú wá fún yín, kí la fẹ́ sọ. Adúpẹ́ lọ́wọ́ láwọn alárẹ̀ àbí tó jẹ́ kẹ́ni ṣéèṣì tó jẹ́ káwa wá kàsìbà yín láyọ̀ àti àlàáfíà. Bàbá ti wà ń kálẹ̀ lórí ètò yín àṣírí ayé. Bàbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò sáà. Ọ̀sẹ̀ yèyé oge ọlọ́run àmọ̀dúpẹ́ àní gbúrú bànújẹ́ lórí ara wa, Àmín. nǹkan dùnú lámọ̀ gbọ́ lórí ara wa, wàhálà ò sì ní ṣẹlẹ̀ Nàìjíríà, ọlọ́run fi wa láyà balẹ̀, ọlọ́run mọ́ lé wa mọ́jà arúgbó àsárékì Àmín. làwàláhùlàwàlà kùwátá ìlàgbèlà àyàlélẹ̀ àṣà. Bàbá lẹ́ni lórí ètò lẹ́ni kan la fẹ́ sọ ni pé a fẹ́ sọ̀rọ̀ lórí àsọtẹ́lẹ̀ tẹ́ ti sọ, torí pé bá tí a fẹ́ wọnú ọdún tuntun a ní kí ni àwọn àsọtẹ́lẹ̀ tí ẹni ká wọnú ọdún náà wípé ẹ fẹ́ ṣàdúrà sí dáadáa. Pàtàlẹ́ mọ́sẹ̀ àkọ́kọ́ ní ọdún yìí sọ ẹni kan kíyèsára nípa iná, wípé iná ajá iná ká máa dágbére tá a bá ń jáde nítorí àwọn èèyàn máa sọnù, wọ́n máa jẹ́ àwọn èèyàn pé ètò ṣùgbọ́n tí náà yẹn gangan ọlọ́run má jẹ́ arógun náà, iná tí ń ṣẹlẹ̀ pàápàá àwọn ọjà ní wíkẹ́ndì tá lò kọjá yìí Sunday Mandelas lolúwọlé lẹ́kọ̀ọ́ iná Sunday ní àárọ̀ aláàárọ̀ ìlà Greek odidi ṣọ́ọ̀bù kànjọ́ ṣọ́ọ̀bù ọmọ Yíbò ó dẹ̀ jóná ní Kòròdú. Kò mú ìtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ o, kò mú tẹ̀gbẹ́ kejì o, ṣọ́ọ̀bù yẹn nìkan ó ń ta kíní wáyà náà, ó ń ta gbogbo ẹ̀ ó sì sùn délẹ̀. Kí nìdí tí àsọtẹ́lẹ̀ lẹ sọ yẹn ó ti yá jù? Báwo lẹ ṣe ń rìn tí gbogbo ẹ̀ fi ń sáré wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ yẹn? Ó ti yá jù. Yèyé oge báwo mo ṣe ń rí òròmọdé ọmọ àwòdì ìyá ẹ̀ tó máa sá òní rẹ́yẹ kó dúró ẹ̀ sì sọmọdé mọ́ sórí nǹkan tọ́lọ́run bá fi rán èèyàn ó yàtọ̀ fún nǹkan téèyàn wà wò kó ṣe. Ẹ wo ọjọ́ tí Yàràdúà, ẹ wo ọjọ́ tí Ṣàgárí, ẹ wo ayé àti ìdí àgbọn, ẹ wo ayé ti Jonathan, ẹ wo ti Jonathan tí mo ní Jonathan náà ni ó wọlé àbí Buhari ni ó wọlé, Jonathan ni ó kọ́kọ́ kí. Ẹ wo ti Tinubu ta nígbà wọn bá ń bọ̀ wá sékòó kò ní réèyàn, àìró wàá pàdé rẹ̀ tó bá dijọ́ ìbò wọn ò ní dìbò. Olúùlú Àbújá gangan ẹ rántí ọjọ́ tá a sọ pé wọn ọ̀sẹ̀ ní níbò l'Àbújá. Sórí kò ń ṣèmi o, kò ń ṣèmi o, Ọlọ́run ni o, kò ń ṣèmi o, Ọlọ́run ni o. Sọ mọ̀ pé gbogbo ìgbà orí àdúrà ni màá wà, gbogbo ìgbà àsọtẹ́lẹ̀ yẹn. Àpẹẹrẹ díẹ̀ tí mo kàn rí ni pé ṣe mọ̀ pé orí ìrìn àjò yìí náà ni àwọn ràwáni àti gbé wa lọ, làwọn àlùjọ̀nú omi ti gbé wa lọ láti wọnú omi. Gbígbé tí wọ́n gbé wa lọ sínú omi yẹn à ń rí àwọn nǹkan, à ń bá àwọn nǹkan kan pàdé nísàlẹ̀ odò. Ìgbà dẹ̀ dé tí wọ́n tún gbé wa padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà, a tún bá àwọn kan pàdé. Tí èèyàn bá bí mo ti ń ṣe àwàdà àbí bí mo ṣe ń bá àwọn èèyàn máa ti yẹ̀yẹ́, wọn ìṣẹ̀ dé mi mọ̀ pé èmi gan ni bàbá Alubarika, kò ń ṣèmi, ọwọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n èmi èyí sì fẹ́ sọ̀rọ̀ ní sọ pé kí n kwáyà èèyàn sókè, èmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n kwáyà èèyàn sókè, mi ò ń ṣe, kò ń ṣèmi, Ọlọ́run ni.
òmíràn àpẹẹrẹ ń bẹ̀ yẹn pé nípasẹ̀ àwọn ràwáníà yẹn àfi máa ń rí àpẹẹrẹ yẹn torí àwọn ràwáníà tí wọ́n mọ kò sí tálùjọ ọ̀hún ò lè fúnyàn ṣùgbọ́n wọn ì fúnyàn lọ́mọ torí àwọn náà pọ̀ àwọn ràwáníà fẹ́ràn òfófó púpọ̀ ẹni tó bá dẹ̀ ń lò wọ́n a máa ṣòfófó àwọn nǹkan kan tí ń bọ̀ fún ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ wọ́n yìí parọ́ ọ̀tún wọn máa ń ṣòfófó ọ̀rọ̀ wọn rápẹ̀rẹ̀ ni wọ́n yìí parọ́ àwọn ràwáníà òkè ń parọ́ ọ̀tún wọn máa ń ṣòfófó ọ̀rọ̀ àwọn nǹkan míì náà bẹ̀ tí ń bá ń bọ̀ náà tó jẹ́ pé àdúrà máa ń darí àjò máa ń darí rẹ̀ tí ò ní ṣe. orúgbà wọn fẹ́ dìbò yẹn àwọn èèyàn fẹ́ dàrú bọ́tì a ti mọ̀ a dẹ̀ ń sọ pé àdúrà à ń tẹnumọ́ àdúrà yẹn torí pé ó ti fẹ́ di ìdójútì fún wa tá a bá rántí Ahmed ọmọ Tinubu tí ò bá lọ president wa bàbá aláàánú Yorùbá mọ̀ fọ́lọ́ ń sọ pé tí bàbá yóò bá lọ wọlé mọ́ mo ojú wo ni yòyí oge ojú wo wọn fi rìn nígboro ojú tó lé ojú wo wọn fi rìn nígboro ẹni ọba dẹ̀ lójú mọ́ ń tì àwa náà wá máa bẹ lọ́hùn alátìfù lásàmọ́dù jálùjálùkà haúnákà ọlọ́hùn ní tá a rí yìí o ọlọ́hùn má jà nírọ̀ o má jà wá nírọ̀ o ẹni tí ó sọ àsọtẹ́lẹ̀ ọmọ tó níyà àwọn ò ní sùn ni ó ní ìfojú léèrún o wánu abẹ lọ́hùn púpọ̀ sọ wá rí yèyé oge kò àyè ò gbá lẹ́nì ṣùgbọ́n padà lọ bẹ̀ àwọn tí wọ́n ń da Nàìjíríà rú gangan ń sọ àṣírí nínú ọ̀rọ̀ ń bẹ̀ bọ̀ kò ń sọ̀rọ̀ èní tó rọ̀rọ̀ táìmù kan ni ṣé orí ajínigbé kidnapper ni kíní kan ni kò ń ṣe àwọn tálíkà ló wà ń díẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe fi hàn mí àwọn olówó gangan ló wà ń di ọ̀rọ̀ yìí àwọn tó ń jọ ń ṣèjọba náà wọ́n wà ń di ọ̀rọ̀ yìí àwọn ọ̀báyéjẹ́yà àwọn ọlọ́lá ni àfi kí a bẹ Ọlọ́run mo ní àfẹ́ ẹ̀yọ̀ kan lè gba béèlì Nàìjíríà bọ̀tà àwọn olóṣèlú ò súnmọ́ àwọn ẹni Ọlọ́run wọn ò kà ọ̀rọ̀ ẹni Ọlọ́run kún ọ̀rọ̀ àwọn obìnrin pupa dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ni wọ́n kà kúrò àwọn èyí tí wọ́n kówó fún jò ní mo tún sọ náà bí mo fi sọ pé kínní bọ́n ṣe ń bá a lọ yìí wọ́n á ṣọ́ra ntẹ́mi ń rí àwọn òrí wọ́n jà gbàdúrà o ṣé ọ̀rọ̀ náà yẹn wọ́n ṣàṣọ̀rọ̀ kìíní ó jóná àwa ìlú náà níná yẹn ọmọ gbì iná yẹn wọ́n mọ̀ dẹ́ fi ti wàhálà Ọlọ́run tó wá máa fi bínú sáwọn ibì kan bí mo ṣe sọ nìyẹn o àbí bẹ́ẹ̀ kọ́ gẹ̀rẹ̀ tí mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tí mo sọnù pé Ọlọ́run máa fi inú yẹn bínú sáwọn ibìkan pé but ní Nàìjíríà yóò máa fi bínú sáwọn ibìkan but tó bá wá jẹ́ pé lórílẹ̀‐èdè míì inú omi gangan ni náà yẹn ó ti máa jó torí èmi ò kì í gbàgbé ọ̀rọ̀ o mi ò kódà ọmọdé mi tàbá jọ gbọ́rọ̀ kalẹ̀ ó lè gbàgbé kí n tó rántí làákàyè yẹn ọdún bá ti sọ nǹkan àbí bá fẹ́ nǹkan Ọlọ́mọ fún mi ní òye yẹn láti pé kí n máa rántí ṣe rí orílẹ̀-èdè míì iná á máa síwájú omi á máa tẹ̀lé iná á máa síwájú ọdún yìí o ọdún ẹ̀san ni o ọdún àfiṣẹ́ tí àwọn ọlọ́lá bá bẹ Ọlọ́run dáadáa àṣírí wọn á máa tú sọmọ pé mo sọ bẹ́ẹ̀ pé àṣírí àwọn náà wọ́n máa tú àṣírí ara wọn àwọn náà wọ́n máa hàn ara wọn lé mọ̀ àwọn náà wọ́n máa dẹ́rù bara wọn àwọn náà wọ́n máa fúnra wọn ọdún yìí àwọn tálíkà ká múra o bí kan kóyàn wọn kàn ṣàdédé kó wọn
wọ́n máa fi dẹ́rù bàyàn, wọ́n kó yàn. Irú olúùlú Àbújá gangan wọ́n á ṣọ́ra torí wọ́n fẹ́ kí nǹkan ó bàjẹ́ ni, ọ̀tẹ̀ ni. But àráwọn èèyàn sọ pé ẹ̀bẹ̀ lọ́hùn ẹ bá wa bẹ́ẹ̀ wọ́n kó àwọn ẹni Ọlọ́run jọ, ẹ bá wa bẹ́ẹ̀. kí ni Ọlọ́run ṣe bí wọ́n béèrè wọn lọ kó 100 billion fáwọn ọmọbìnrin pé bó wọn ó ṣe náà àwọn yìí owó wà lọ́wọ́ yín ṣe bọ̀tì ọba ti rọ ọmọbìnrin tó wọ̀ wọ́n lójú wọ́n á gbà síbi iṣẹ́ wọ́n á ṣe pé kíní ìyẹn ò lè kó Nàìjíríà lọ́wọ́ o. Ebi ń pa àwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn, ara ń ni àwọn èèyàn. Tèmi kọ́ lè fún wọn nímọ̀ràn pẹ̀lú ìkìlọ̀, wọ́n ṣọ́ra, wọ́n wá kí ètò ààbò yẹn kó fẹsẹ̀ rinlẹ̀, wọ́n sì bẹ lọ́hùn iná ìjó lọ́dún yìí. tí wọ́n bá bẹ lọ́hùn ó ṣeé ṣe kí náà yẹn kó. àwa ṣe bó olórúkọ tí náà jẹ́ àwọn àlùràwá ní àyẹn wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́. Gbogbo àwọn tí wọ́n máa ń pa èèyàn, màláíkà tí wọ́n ń pa èèyàn, àṣàráìlú ẹ̀ka ń wí ni ọjọ́ Monday nìkan ló ń ṣiṣẹ́. Gbogbo wọn lọ́jọ́ wọn, ọjọ́ kọ̀ọ̀kan yẹn ó ní bí a ṣe bẹ̀, ó ní ta máa ń sọ. Tó bá wo pé Allahu wahid Jàbàrú Kẹ́rímù Dáímù, sórí ayé àtọ̀run lèèyàn bẹ lọ́nbẹ yẹn. Àwọn nǹkan kan ń bẹ téèyàn bá sọ fọ́lọ́hun, tọ́lọ́hun bá fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ yóò sì ṣe. Tọ́lọ́hun bá fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ tó fẹ́ bínú, Ọlọ́run sì mójú kúrò. Ọba iná lọ́họ̀ gọ̀fúrú Rahim lọ́bọ Ọlọ́run, ọba aláforíjì ni Ọlọ́run. Ìyẹn nínú lọ́họ̀ gọ̀fúrú Rahim, ọba aláforíjì ni Ọlọ́run. Ọlọ́run máa foríjì nǹkan yàn, Ọlọ́run dẹ̀ máa mójú kúrò bí nǹkan. Téèyàn bá bẹ Ọlọ́run, tó bá kó àwọn ẹni Ọlọ́run tòdí, tí wọ́n bá bẹ̀ Nàìjíríà ó sì dáa. Ògo kó sì lè dá wà níwájú, ṣùgbọ́n ọ̀tẹ̀ ìlara, ọ̀tẹ̀ àìnífẹ̀ẹ́ ara wa, ọ̀tẹ̀ pé à ń bínú ara wa, ọ̀tẹ̀ pé à fẹ́ kó dáa. Àwọn tí wọn ò sì fẹ́ kékeré níyàn ó dáa yìí, àwọn ni. Tó bá jẹ́ pé àwa jẹ́ bí ajìjàgbara àbí àwa ń sọ̀rọ̀ ọ̀tẹ̀, àwa ń hùwà ọ̀tẹ̀, bá fẹ́ gun private jet á ti rá àwọn ọlọ́tẹ̀ tí wọ́n ti gbowó kalẹ̀. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àní sí ń dún àbòsí, àní sí ń di pé kó bàjẹ́. Àwọn wá fún pé àwa kí n kó dàrú. Ẹwọ́jọ́ tí Ahmed ọmọ Tinubu ti sọ̀rọ̀ sọ lẹ ti wá, ta dẹ̀ fi bẹ Ọlọ́run pé pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ tó yẹ kó sọ ńjọ́ yẹn, tó yẹ kó pe APC tó lọ pé àwa ń sọ fọ́lọ̀ ohun tẹ̀yìn náà jáde mọ́ ni àbọ̀rọ̀ lọ pé PDP. Ọ̀rọ̀ wúwo jọ̀rọ̀ lóhun ẹnìkan há. Ọlọ́run ṣeun. Láti jọ́ yẹn tá à ń bẹ Ọlọ́run mọ̀ jẹ́ kí Ahmed ọmọ Tinubu kó sọ̀rọ̀ sọmọ́. Tẹ́bẹ́ yìí náà wá bí àdúrà pẹ̀lú kọ̀ǹdíṣà tẹ̀sẹ̀ wà ńjọ́ náà lọ́n, kì í sì ti pẹ́ wà lóyún. Ọlọ́run kà ní kí bá wà fún yín ńjọ́ náà ni, ṣùgbọ́n ẹ̀yin náà ṣàdúrà ó sì níbẹ̀ ṣiṣẹ́, Ọlọ́run sì fún yín lára dá. Ọlọ́run àmọ̀dúpẹ́ ibẹ̀ láti rí Kìrìsìtẹ́nì ó ti tó pè mí lénìí tí ẹsẹ̀ rẹ̀ dá tó yọ tí ó lè fi rìn. Ó ní òun ò débi wọ́n ti ṣàdúrà mùsùlùmí, ó ní ṣùgbọ́n náà ní kó òun wá. A dẹ̀ gbàdúrà níjọ́ Sunday yẹn mọ́júmọ́ Monday, ó rí ẹsẹ̀ yẹn gbé. Ó ní ó dàbí pé bí kinní yẹn ti wọnú ara àwọn, bẹ́ẹ̀ náà ló ṣe jáde nínú àdúrà yẹn. A rí àwọn nǹkan ògo, a rí àwọn nǹkan ìyanu níjọ́ náà. A rí ẹni tó jẹ́ pé nǹkan tó dì mọ́nú òkè inú ló wà, ń fa ẹ̀mí rẹ̀ ni. À ń gbàdúrà yẹn lọ, omi àdúrà yẹn ó mu, ó ní kinní yẹn sọ̀kalẹ̀ lára àwọn, ẹ̀mí òun dẹ̀ balẹ̀, ara ẹ̀ dẹ̀ yá ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àdúrà ni ya jàlùjàlù jàlùjàlùkà haonaka ìlẹ́kà
wá ìyá kanà sọ yìí nù téèyàn bá ti ṣe dáadáa á rí dáadáa gbà tó bá dẹ̀ bẹ lọ́ọ̀ lórí rere á rí rere. Ọlọ́run dákun mọ́ da Nàìjíríà yìí. Ahmed ọmọ Tinubu Ọlọ́run bá wa ṣe o. Ọ̀rọ̀ iná olóko tó ń pe náà Ọlọ́run dákun ṣàánú wa mọ́ fi dẹ́rù bá àwa sọ bẹ́ẹ̀ ni a rí làwa sọ gbogbo táwa bá rí làwa sọ èmi ò dẹ̀ ní sọ́nsọ àbòsí ní sì sọ́nsọ ẹ̀gàn nǹkan burúkú kan wà láṣọ rock tí ń dẹ́rù bàbẹ̀. Ọlọ́run wọn ló lágbá mo dẹ̀ promise àràfá tí ń bọ̀ yìí mo fẹ́ lọ fojú ká àwọn bàbá Árábù tí wọ́n jẹ́ pé wọ́n máa ń wálé ọdún táwa mọ̀ wọ́n a fẹ́ lọ kó ọ̀rọ̀ Nàìjíríà bá wọn. Ọlọ́run dákun jọ́sí o Ọlọ́run dáró lórí ilé o tí ó sanwó ojú tó lé tí ó sanwó yìí oge pé kí wọ́n bá mi lọ kọ́ mọ́ jẹ́mi nìkan lọ́hùn sábà tẹ̀tẹ̀ pé rúyìn bá mi lọ gbogbo bí a ti ń ṣàdúrà sábà mọ̀ rí bẹ́ẹ̀ rìkọ́dù owó tara mi nìkan lèmi ní o bá rẹ̀ ni tí ó ṣàánú yín o gbogbo owó wa o kájọ lọ o Ọlọ́run dákun ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o wọ́n jà sí jẹ́ o wọ́n jà sí mú o wọ́n jà sílẹ̀ tẹ́ o wọ́n jà rí bínú Ọlọ́run ìwọ Ọlọ́run Ahmed ọmọ Tinubu Ọlọ́run dákun bẹ́ẹ̀ ṣèjọba yìí àwọn kan dìtẹ̀ àwọn mùnáfìkì wà ńlẹ̀ àti rí wọn ti pẹ́ àṣírí àwọn kan ti tú ó tú dépò pé wọ́n tún fẹ́ wá gbàṣẹ́ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n mọ irinṣẹ́ ṣe lé wọn Ọlọ́run ṣàánú wọn ìwọ Ọlọ́run bá dákun ẹni tí ó da Nàìjíríà Ọlọ́run bá wa fún oníṣẹ́ méjì dákun ogun ajínigbé yà àfẹ́ ogun iná àfẹ́ ṣé bí ìwọ náà ló sọ pé iná àtomi ò ní fi palẹ̀ ayé rẹ mọ́ kí nẹ̀ṣẹ̀ wa báyọ̀ lọ dákun ṣàánú wa rọwọ́ ooru rẹ̀ toró tún kù lẹ́yìn o rọwọ́ ooru rẹ̀ wọ náà bá dákun ajínigbé sì wà ńlẹ̀ o iná sì wà ńlẹ̀ dákun bá wa rọwọ́ rẹ̀ ṣàánú wa o wàláhùlà wàlà kùwátà ìlà bìláyà lílà ṣe lódìjọ́ mẹ́jọ o. wọ́n ní ṣókí lọ bí oge wọ́n ní ṣùgbọ́n àdúrà lè yígbà padà àdúrà sì ń yígbà padà gbogbo ẹ̀yin tó dé bá Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò àníríró ẹ̀mọ́ gbogbo nǹkan tó dẹ̀ bàjẹ́ náà Ọlọ́run ò ní jẹ́ kó tún tẹ̀síwájú wọ́n ní ta bá ń gbàdúrà ó ṣeé ṣe kí Ọlọ́run kó bá wa dá owó ẹ̀ dúró Ọlọ́run má fi omi àti iná má fi bá wa jẹun ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ fún yín ni wípé ẹ jẹ́ a múra sí ọ̀rọ̀ ayé wa ẹ jẹ́ a múra sí ọ̀rọ̀ ayé wa ẹ má jẹ́ ká fa àìsàn lùgbà ẹ má jẹ́ a fi àìsàn ká má fi lùgbà ká má fi àìsàn jọrọ̀ ká má wá ṣiṣẹ́ bí erin ká má jẹjẹ ìrírí wọ́n sí bàbá Alubarika nílùú Ìgbòdù bíkíbi tí ẹ bá ti mẹ́ mí ṣọpẹ́ dé Kòdú garage wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ̀bìrì bàbá Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ire ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.